wojú Olúwa fún nǹkan tàbí òmíràn. You are trusting the Lord for healing, for salvation, for deliverance, for your loved one. The Lord is hearing your prayer. When you pray, we serve a God that can hear. Is anybody afflicted? Let him pray. Pray, 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 pray. La bataye kataya la 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 ya bana baya. Adura lo shile kuano. Ile kuano tó ti kó máa ṣí. Adura lo shi anadino. Ikataya basa. Gẹ́gẹ́ bí o ti bá àdúrà Èlíjà jọ̀wọ́ gbọ́ àdúrà ó rádà kò ṣẹ̀tẹ̀ lérò tó ṣòtò ó rábà kò lázé kápátó. But the Holy Spirit is here right now. As you're watching and hearing this, ask Him to come into your life. Sọ fún Olúwa kí kó gbà ọ́. Olúwa gbà mí là gbà ọkàn mi wọlé wá. Yes. Yes. Yes.